Ẹ̀sàbọ́ọ̀dù ti rán Ọọ̀ni of Ifẹ̀ pé kí ó bá òun bẹ olólùfẹ́ òun. Madam Asabi Ayakoko Nnaki Esa Proud Ewe Joko sọ wípé my love Gaddafi I can't do without your pọ́nrán. Kò sí fi sára kú lóòótọ́. Gọ́vnà Arẹ́gbẹ́ fi mọ́tò pa màálùú níyànà Sọ́lọ̀. Ní Saheed Òṣùpá bá fi ọlọ́pàá mú Prince Jídé Kòsọ́kọ́. Jídé Kòsọ́kọ́ ń ta màálùú ni. Gani Adams dáwọlé Ṣóyínká lẹ́bi nítorí àwọn tó ń tàlù. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Ẹ̀ka alẹ́ Evangelist Atura tàbí olùgbọ́ ló ń kí yín. Yán kan bí ọgbẹ́ DSS Ògbónléjà Wúdẹ̀ aláṣejù babajẹ́rọlá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa pioneer fún ìròyìn kúmọkùmọ láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kùmátà gẹ́gẹ́ ní 15 minutes to 6:30 lù ní ìlú Côte d'Ivoire. Ẹ wá nǹkan kùnsójú kí ẹ pe àwọn La Liga tó kù láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Ṣàrà lójú ọ̀tá tún wò mí tẹ̀gbintẹ̀gbin. La Funky Beauty Skincare ló ṣe onígbọ̀wọ́ ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí. Ọjọ́ Sunday tí ó kọjá ní Alásàbí mú igbe sẹ́nu pé ṣé bí gbogbo ẹ̀yin ọmọ ewé àti egbò yóò ṣe máa wo ìyá yín níran wo ẹ́ńjìnì dúdú tí òun jókòó lé lójoojúmọ́ níran rèé tí ẹ́ńjìnì náà yóò fi wa eyín pọ̀. Dá lóòótọ́ màmá wa Àṣàbí Pòfẹ́sọ̀ Agbọ́tikúyọ̀ wá fi orí Queen Elizabeth àti ọba Hẹ́rọ́dù inú bíbélì ìgbà yẹn búra pé láti ọjọ́ tí Evangelist Olúwa Gaddafi ti sá kúrò nílé òun Àṣàbí Ayakoko Nnaki kò fi panla kan iyọ̀ débi pé òun yóò sa igi lọ́gbẹ́ tàbí ta ògùrọ̀ lọ́fà. Ìròyìn kúmọkùmọ náà ni ẹ̀ ń gbọ́ ẹ ṣe bí ẹ ti ṣe bẹnu jẹ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bíi àdàlú orí àkìtì. Ìgbésẹ̀ yìí ló mú kí Ìyábọ̀ Òjó gbajúgbajà olóríire òṣèré Nollywood ni wá ra ọmọlángidi oní John Thomas bíi ti ọkùnrin láti gbé fún ìyá wa irunjá àfirùnsó ìlẹ̀kẹ̀já tòun tòwú láti fi ta wọ́n lọ́rẹ ní ọjọ́ ìbí wọn tí wọ́n múra láti ṣe yìí. Bẹ́ẹ̀ ni ṣéjàre Ìyábọ̀ Òjó. Ọọ̀ni of Ifẹ̀ wá pàṣẹ ọba tí kò gbọdọ̀ yẹ̀ wípé kí Beautiful Olúwa Gaddafi padà sí ilé kí ó tó di pé wọ́n di ìbò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2023. Bí bẹ́ẹ̀ kọ́ òun ọba Adéyẹyè sọ wípé òun kò ní dá sí ọ̀rọ̀ náà mọ́ nítorí pé òun kò fẹ́ kí Esa Proud ṣe ohun tí ó ṣe fún Adéwálé Àyùbá ní ọdún tí ó kọjá yìí ní hòtẹ́ẹ̀lì ọkọ̀ olóyún bus stop ní ìlú Ìgàndò. Kábíyèsí ṣe ẹ̀ ń dákún ọ̀rọ̀ yìí ni àbí ẹ̀ ń kíkún abẹ́ ń gbà fẹ́ parí ìjà kó tó di pé ọ̀rọ̀ wọn di iṣu atayanyan. Ìyẹn ni pé Ẹsábọ̀dù ti fẹ́ Adéwálé Àyùbá rí. Ẹgbọ́n orin ìfẹ́ tí Àṣàbí òǹkọ̀wé gbajúgbajà aka tí wọ́n ń ta ilé tí wọ́n ń ta ilẹ̀ àti ẹran tọ́kì ní ìlú Tọ́kì tí ó kọ fún ọkọ rẹ̀ lásìkò tí ó ń ṣe yèyé bíi pé kí ó kùlù bọ́ọ̀dì ní orí 6x7 tàbí ní ẹ̀gbẹ́ long tennis. Alásàbí ó ní mo nífẹ̀ẹ́ rẹ o Gaddafi mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ o Gaddafi mo nífẹ̀ẹ́ rẹ ìyà ò dẹ̀ jẹ mí mọ́ látijọ́ tí mo ti nífẹ̀ẹ́ rẹ òṣì ò dẹ̀ ta mí mọ́ látijọ́ tí mo ti nífẹ̀ẹ́ rẹ Gaddafi kó wálé Gaddafi kó wá olólùfẹ́ kó wálé. Orin ìfẹ́ láti ẹnu màmá wa Alásàbí nìyẹn sí ọkọ wọn. Ṣé wọ́n ní bí ìròyìn kúmọkùmọ sì ń tẹ̀síwájú o ṣé wọ́n ní bí oko kò bá jìnnà ilá kì í kó. Ọ̀rọ̀ yìí ló mú kí ìròyìn kúmọkùmọ ṣe ojú mi tó lọ sí ìlú Dublin láti lọ fi ọ̀rọ̀ wá bàbá wa Gidado. Gbàyàgbangba ò sílẹ̀kùn lẹ́nu
apọ́nbẹ́pọ̀ rẹ̀ ìbàdí àrán ògèlè tí ẹrù tí kàmọ́láyà bí òkè aka Gaddafi of Ireland. Mr. Gaddafi kò ṣàìfi ohùn fújì kọrin ìlú wọn láti fi dá wa lárayá fún àyọjúràn tí a ṣe nǹkan tó di pé Madam ìwọ́kọ́lóní wọlé. Ẹ gbọ́ orin tí Gaddafi kọ níwájú àwọn aṣẹ́wó rẹ̀ ní ẹ̀gbẹ́ petrol station. Àṣàbí wọn ní àbúrò rí mo ní kò burú fífẹ́ ni mo fẹ́ ń gbọ́ àtijọ́ rí mo ní mi ò kí ẹ̀ fífẹ́ ni mo fẹ́ ṣùgbọ́n ọ̀tá ń gbógun Àṣàbí olúwa ló ní ìgbẹ̀yìn o ìgbẹ̀yìn wa dára lójú àwọn àbànìyàn jẹ́ ìgbẹ̀yìn wa dára lójú àwọn ọ̀dẹ̀ yẹn o. Genesis Global ló kọ ìròyìn yìí sílẹ̀ nígbà tí DKY fi òyìnbó burúkú tú sí èdè Agẹnẹbodè. Pioneer ò fi ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ká má sọ ọ̀rọ̀ náà di ìjà. Ẹ̀yin oníjàgídíjàgan ìyàwó tí ẹ kò yan sùúrù láàyò ẹ gbọ́ ohun tí ẹ̀mí ń sọ. I fell down from my bed after reading this. A woman in Yola, Adamawa State took her husband's phone and checked his Facebook activities. She saw romantic chat with women. She sat down and thought of way to separate him from the woman. She came up with a beautiful idea without even the husband's knowledge. She came up with following method. Ṣé ń gbọ́ o, kì í ṣe gbogbo nǹkan ni agídí lè túnṣe o. 1. She copied all in chat with one of the women. 2. She opened a new Facebook account with a male name. Ọpọlọ nìyẹn o. 3. She sent a friend request to the husband. He accepted the request. Ṣé ti rí bẹ́yẹn? Ẹni tó mọ ìsìn jẹ tí ò mọ̀ pé ojú ẹ̀ yọ. Gbogbo ejò jíjẹ ṣé ń gbọ́? 4. She introduced herself to him. She said, I am Abu Dakiri by name, a member of Boko Haram. I saw all your chats with my wife. I want to warn you to stay away from her if you really want to remain alive. To clear any element of. I have all the chat with me and here they are. You can see. 5. So, if you don't stop chatting with my wife, I will slaughter you like a ram. 6. I know you. I know your name is Jamil. Your father's name is Muhammad. Your mother's name is Khadijat. You have 3 children, Alimat, Sahara, and Yusuf. Abdullahi is your best friend and Usman is your neighbor. So, you are a lecturer working at FCE. You also go to work 9:30 a.m. with your friend Usman. You follow Jambutu Street and you spend time together. I am warning you, if you dare call, text or chat with my wife again, I will slaughter you like a ram, as I said earlier. So, Professor Onisina, the wife was close to him while he read the message. As he was reading it, he kept slowing and repeating, Allah inna lillahi wa ilahi laharamatulahi to the heaven. Ọba rí kú ọba họ, ènìyàn ò ní gbọ́jọ́ kú ẹ̀ kó dunnú. Ṣé ń gbọ́ o? She asked him what happening. He said nothing. Kò ní jẹ́wọ́. Lábòsí oníṣìná. He immediately deleted his Facebook and WhatsApp application and every other social media application. Ojú náà lè wòrà ń wúru. Bí ẹ̀dá. The following morning, he went and sold the phone in the market and bought an ordinary Nokia. Okay, now. He told his wife to always wake him whenever it is time for prayer. The woman said since that day, her husband has been observing prayers regularly and spending more time with the family. Oh, Bida. The born again, that is better than settle the. He said that is better than settle
every matter with a knife. ìyẹn ẹ̀yin oníyàwó tó jẹ́ pé kọ̀rọ̀ má ti ṣẹlẹ̀ àfi ká gúnra wa pa. kó tó di pé ìròyìn kúmọkùmọ wá sí ìparí, a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń subscribe, tí ẹ̀ ń share, tí ẹ̀ ń comment. ọmọ yín ò ní kú, aya yín ò ní kú, ẹ̀yin náà ò ní bọ́ sọnù lọ́wọ́ wa. ẹ ṣé, iná ò ní tọ́wọ́ yín o. gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa jákèjádò àgbáyé, ọ̀rọ̀ yín kò ní dojúrú. ẹ ṣé gan-an ni. ìròyìn kúmọkùmọ ń dúpẹ́ o. tó tí wọ́n bá wá bi yín léèrè wípé ta ló ka ìròyìn kúmọkùmọ sí etí ìgbọ́ yín láì gba àṣẹ lọ́wọ́ Ọọ̀nìrìṣà, kẹ̀ ẹ́ pé èmi lògbòlògbò lálàsí, èmi ẹni pọnmi àbọ̀ ń wá ìyọnu. irun já afirun só, ìlẹ̀kẹ̀ já tòǹtòwú, igi burúkú abìtàkùn gbàgàngbàgàn, èmi ọ̀dámọlápá forúkún rọrí ni ọ̀dámọlápá forúkún rọrí. àlùsí ewúrẹ́ ti wurun lẹ́ẹ̀kẹ́ méjèèjì ló kà á fúlẹ́ńkìlẹ̀ sí etí ìwòran yín. gbogbo wa ni kí ẹ mú o. tó ẹ má gbàgbé pé ọjọ́ on the 14 February tá a wà nínú rẹ̀ ní ọdún 2020 ni wọn yóò ṣe welcome bàbá ìròyìn kúmọkùmọ fún bàbá yín ní Dustin ní ọ̀dọ̀ champion. gbogbo yín lẹ mọ̀ ọ̀dọ̀ amọ́dẹ, gbogbo ẹ̀yin tí ẹ wà ní agbègbè Dustin happening, ẹ pàdé wa ní on the 14 kí ẹ wá wo sinimá aládùn ní Ọ̀gá Muyideen pẹ̀lú àwọn òṣèré jàǹkànjàǹkàn tí wọ́n wà ń bẹ̀ pẹ̀lú wa àti àwọn olórin ẹ̀mí. ó máa rọlí skin, ẹ wọlé kí ẹ wá wòran, ṣùgbọ́n ọ̀fẹ́ ni o. ẹ ṣé, ìyókù tún di ní ọjọ́ méje bí mo ṣe wí lẹ́ẹ̀kan. ẹ máa rántí sùn, imú yín ni kí ẹ máa fi mí o.